Ẹ mà káàsán o ẹ̀yin èèyàn mi. Ẹ káàsán, ẹ káàsán, ẹ káàsán. A kú ìgbìyànjú. Olúwa yóò wá o. A kú bójú ọjọ́ ṣe rí. A kú oru yìí o. Ọkàn gbogbo wa máa balẹ̀ láṣẹ Èdùmàrè. Lórí ọ̀rọ̀ bàbá wa, ọba ńlá, kábíyèsí wa Ọọ̀ni Ifẹ̀. Òun náà la mú wá. Àbí bá a ṣe ń gbọ́ náà lórí íńtánẹ́ẹ̀tì ni. Òun náà la ní ká mú wá fún yín. Ká wá gbé borùn fún yín. Ẹ rò pé sometimes gbé borùn náà ó láǹfààní tiẹ̀. Gbé borùn rú eléyìí kì í ṣe ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó máa ba nǹkan jẹ́ o. Ṣùgbọ́n ká fi lè mọ bó ṣe ń lọ. Torí àwa tá kì í ka news, torí àwa tá kì í gbọ́ rédíò, torí àwa tá tiẹ̀ kì í ráyè wo tẹlifíṣàn. Ẹ̀kọ̀ọ̀kan tá bá wo fóònù wa báyìí, a mọ̀ bó ṣe ń lọ. Àbí? Bẹ́ẹ̀ ni wọ́n mà tún ní ìkan nínú àwọn ìjòyè. Àwọn ìjòyè tó kópa nínú, tó yẹ kó kópa nínú kíní ritual tí wọ́n ṣe fún olórí wa ní àná láti fi gbé padà sí ààfin ọba wa. Wọ́n ní ìkan nínú àwọn ìjòyè tó tako ritual yẹn. Wọ́n mà ló ti kú o. Wọ́n ló ti kú. Wọ́n ní àìsàn òjijì kan ló bá lójijì. Wọ́n ló dẹ̀ kú. Wọ́n ní ìgbà tó tún wá kú tán. Wọ́n ní àwọ̀ ara ẹ̀ wá dúdú bí èédú lójijì. Wọ́n ló ba gbogbo èèyàn lẹ́rù. Wọ́n ti mọ̀ pé àwọn alálẹ̀ Ifẹ̀, àwọn ló ránṣẹ́ sí i. Ó pẹ́ dandan tí ń ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ìjòyè, fún gbogbo àwọn olórí yẹn pé ètò tí wọ́n fẹ́ ṣe fún olórí Naomi yìí o àti Ọọ̀ni o, tẹ́ bá ní ìkùnsínú kankan kẹ́ ẹ yá jẹ́ kó kúrò nínú yín o. Téèyàn kankan bá gbọ́wọ́ kọ́wọ́ kọ̀ọ̀kan, nǹkan tó bá rí, nǹkan tójú ẹ̀ bá rí, wọ́n ní kán fara mọ́ o. Torí bẹ́ẹ̀ ni ni kábíyèsí ṣe pé gbogbo àwọn ẹbí àwọn olórí, pé gbogbo wọn jókòó pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí kankan nínú wọn, ẹ má dá òun lẹ́bi o. Ẹ fa àwọn ọmọ yín létí o. Gbogbo àwọn ọmọ yín tán ń lọlé babaláwo, tán ń lọ oníṣègùn, tán ń lọlé aládùúrà, tán ń lọ gbá, tán ń lọ sáwo. Tẹ́ ẹ bá lọ ṣèṣekúṣe kan pé àwọn alálẹ̀ wọ́n á hàn wọ́n lè mọ̀ o. Nǹkan tójú wọn bá rí kan fara mọ́ o. Wọ́n ní kábíyèsí ti pé gbogbo wọn jókòó, ó ti ṣàlàyé fún wọn. Gbogbo àwọn ẹbí olórí, gbogbo àwọn ìjòyè, gbogbo àwọn ayaba tó wà láàfin, gbogbo àwọn tó yẹ kán gbọ́ sí i. Ó ti kìlọ̀ fún wọn o pé kán má dáhùn lẹ́bi o tí nǹkan kan bá ṣẹlẹ̀ sẹ́ni kankan o. Torí nǹkan tó fẹ́ ṣe yìí, gbogbo àwọn òrìṣà ilẹ̀ Ifẹ̀ ló máa jí. Pé gbogbo àwọn òrìṣà ilẹ̀ Ifẹ̀ pátápátá ló máa jí o, ló máa bá wọn participate, kópa nínú gbogbo nǹkan tó fẹ́ ṣe yìí o. Ẹni tí ní ò bá dẹ̀ mọ̀ kò lè dúró ńbẹ̀ o. Ẹni tí ní ò bá mọ̀ kò lè dúró ńbẹ̀ o. Wọ́n ló ti sọ fún wọn. Wọ́n ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ torí bẹ́ẹ̀ làwọn Yorùbá ṣe máa ń pòwe pé bá a gúnyán nínú ewé, bá a ṣebẹ̀ sínú èpo ẹ̀pà, ẹni ayọ̀. Àwọn tí ò ṣaláìmọ́ gbọ́, wọ́n kúkú mọ̀ ṣaláìmọ́ gbọ́ náà ni. Wọ́n ní síbẹ̀ náà àwọn ìjòyè tí wọ́n ti gba rìbá, tí ṣe pé ojú kòkòrò owó ó ti ju ẹ̀mí, wọ́n jẹ́ kó ju ẹ̀mí wọn lọ, tí ẹ̀mí wọn ò jọ lójúmọ́, tí wọ́n ń lá ní ipò tán wà, tí wọ́n ń lá ní ẹbí tán wà. Wọ́n ti jẹ́ kí owó kó bà tí wọ́n jẹ́. Wọ́n ní alálẹ̀, wọ́n ló kọ̀ wọ́n lábùkù. Wọ́n ló gbé àìsàn òjijì bá wọn. Wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ pé kan ti kú lójijì. Wọ́n ní bó ṣe kú tán báyìí pé ara ẹ̀ kan dúdú wá lójijì ni.
pé ó jọ gbogbo ayé lójú. Wọ́n ló jọ gbogbo ayé lójú. Wọ́n dẹ̀ ní ẹni tó bá rí kúkú irú bẹ́ẹ̀ yẹn lọ́jọ́ tán bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn pé sísin ẹ̀sìn náà ló máa sín. Pé ìwé ìtàn fi máa sín pé bí ẹlẹ́sìn náà ló ṣe máa sín. Pé òkú ẹ̀ ò ní lápọ́nlé kankan. Pé ìsìn ẹ̀sìn náà máa sín. Kó dá ipò kípò tí èbá lè wà nínú ààfin nínú ìlú. Pé ẹni tó bá ti kú irú ikú òṣì bẹ́ẹ̀ yẹn pé ìsìn ẹ̀sìn náà máa ń sin irú wọn. Kábíyèsí ó ti ṣe kìlọ̀ fún gbogbo wọn. Ǹjẹ́ kò yẹ kí gbogbo wọn ó gbọ́? Ǹjẹ́ kò yẹ kí gbogbo wọn ó láti wọn? Kí wọ́n ti ọwọ́ ọmọ wọn báṣọ? Ó lágbára o. Nǹkan tó wọ́n máa dá sílẹ̀ owó ò ní ká o. Nǹkan tó tiẹ̀ wá dùn mí jù ni pé àtàwọn tó wá fún wọn lówó gbogbo wọn jẹ́ kí gbogbo wọn kàn jọ lọ papọ̀ ni. Ó yẹ kálálẹ̀ náà kó strike àwọn tó wá fún wọn lówó òun náà. Àtẹni tó gbowó àtẹni tó fúnyàn lówó. Ẹ rí i pé ó lágbára. Ìkà ò pé rere ló pé. Rere ló pé. Torí ṣe rí kábíyèsí láti ìgbà tí wọ́n ti fi wọ́n jọba. Wọ́n ti ṣe fónílé wọ́n ṣe fàlejò. Èèyàn tó dáa ní ọba Adéyẹyè. Èèyàn tó níwà tó kó ìwà mọ́ra ó kó ẹ̀yìn mọ́ra. Kò fẹ́ kẹ́ rojú rárá. Ó ṣe fónílé ó ṣe fàlejò. Ó fún wọn ní scholarship. Ó ń rán àwọn ọmọ wọn lọ lóyè. Gbogbo àwọn ìjòyè yẹn ló ń sanwó òsùn fún. Ó ṣàánú fún gbogbo wọn gbogbo aráàlú. Ó dáṣẹ́ sílẹ̀ ó ṣoríṣiríṣi. Ṣé ó yẹ kán tó wá máa ṣìwà wò kán wá máa ṣe bẹ́ẹ̀ yẹn fún? Wọn ò fẹ́ kó ní ìfọ̀kànbalẹ̀. Wọn ò fẹ́ kí inú ẹ̀ ó dùn látàárọ̀ dálẹ́ rí. Ǹjẹ́ ó dáa? Ẹ rí i pé ó lágbára báyìí. Ká ṣà máa dúpẹ́. Ká máa dúpẹ́ o. Ká máa dúpẹ́ pé Olúwa ti bẹ́ṣù wí o. Olúwa gbé kábíyèsí wa borí ọ̀tá. Ó gbé borí àwọn abínú ẹni. A dúpẹ́ o. A dúpẹ́ adẹ̀bọ́ olórí Naomi náà yọ o. Ayọ̀ yín á dalẹ̀ o. Obìnrin àbíró, ọkùnrin àbírè o. Lágbára Ọlọ́run ní ìsìn tí ó padà tí ààfin Ọlọ́run ọba nínú àánú rẹ̀ á máa ṣe rẹ̀ dúró o. Òun ò ní rógun eléni nímọ́ o. Kábíyèsí náà ọkàn yín máa balẹ̀ o. Ẹ lóra yín pẹ́ dọjọ́ alẹ́ lórúkọ Jésù. Ẹ ṣé o, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like, ẹ bá mi máa love. Ẹ bá mi tẹ notification bell tí n bá gbé another one síta ẹ lè bá mi wò ó. Ẹ ṣé o. God bless you.